Ṣáká lára mi dá o, mi ò lárùn ọpọlọ kankan. Portbale sọ̀rọ̀ níwájú adájọ. Gbajúgbajà akọrin tàkasúfèé ní Habib Òkìkíọlá Ọlálọmí Badmus tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portbale ti sọ fún ilé-ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Ògùn wípé ṣáká lára òun dá, òun kò sì ní àìsàn tàbí àrùn kankan lára. Portbale ló sọ̀rọ̀ náà níwájú onídàájọ́ OL Òkè ti ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ògùn tó wà ní ìlú Abẹ́òkúta láti lè fìdí ètò ìlera ara rẹ̀ lélẹ̀ lórí fọ́nrán tó ṣe síta láìpẹ́ yìí wípé òun ní káàdì nílé ìwòsàn Arrow níbi tí wọ́n ti ń tọ́jú àwọn alárùn ọpọlọ. Portbale sọ eléyìí nígbà tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀pọ̀ láti hùwà ìbàjẹ́, ṣíṣe ìkọlù pẹ̀lú àdá àti ìbọn, dídá àlàáfíà ìlú láàmú àti dídí àwọn òṣìṣẹ́ ìjọba lọ́wọ́ iṣẹ́ wọn. Onídàájọ́ Òkè tó gbọ́ ẹjọ́ náà lọ́jọ́bọ̀ 20 oṣù kejì ọdún 2025 sọ pé kí Portbale rí i dájú pé òun tẹ̀lé àwọn ìlànà bẹ́ẹ̀lì rẹ̀. Ọjọ́rú tó kọjá ni Portbale jọ̀wọ́ ara rẹ̀ fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó kó tó di pé wọ́n fà á lé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́wọ́. Agbèfọ́ba Tìmílẹ́yìn Ọ̀rẹ́dẹ́yìn tó fẹ̀sùn kan Portbale níwájú ilé-ẹjọ́ jẹ́ kó di mímọ̀ pé Portbale ló lu àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ ìyẹn town planning ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan Portbale, èyí tí ó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ papọ̀ ìwà ìbàjẹ́ tó lòdì sí òfin ìwà ọ̀daràn, ṣíṣe ìkọlù àti àwọn mìíràn. Gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ni Portbale sọ fún ilé-ẹjọ́ pé òun kò jẹ̀bi wọn. Agbẹjọ́rò Portbale Olúwatóyìn Ọmọmẹ́yìn Ayọ̀délé nígbà tó ń sọ̀rọ̀ rọ ilé-ẹjọ́ láti fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún oníbàárà òun nítorí pé ẹ̀sùn tí wọ́n fi kàn án náà kì í ṣe èyí tí ó pọ̀ tó bẹ́ẹ̀. Ọmọmẹ́yìn ní òun nígbàgbọ́ nínú oníbàárà òun wípé yóò máa yọjú sí ilé-ẹjọ́ lóòrèkóòrè, bẹ́ẹ̀ sì ni kò ní sá lọ fún ìgbẹ́jọ́. Agbẹjọ́rò náà ní kí ilé-ẹjọ́ má ṣe wo ti àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Portbale, ṣùgbọ́n kí wọ́n jọ̀wọ́ kí wọ́n dá a sílẹ̀ láti máa gba ilé wá sí ilé-ẹjọ́ nítorí pé yóò tẹ̀lé gbogbo ìlànà tí ilé-ẹjọ́ bá fi sílẹ̀ fún bẹ́ẹ̀lì rẹ̀. Nínú ọ̀rọ̀ onídàájọ́ Òkè, ó lóun yóò fún Portbale ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù 2 náírà àti onídùúró 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń gbé nípìnlẹ̀ Ògùn. Bí ó bá kúrò ní ilé-ẹjọ́ yìí tí ó sì lọ síta láti ṣe fọ́nrán lórí èyíkéyìí ìtàkùn ayélujára láti sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ní ilé-ẹjọ́ yìí, a máa gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀lì rẹ̀. Bí ó bá kúrò ní ilé-ẹjọ́ yìí tí ó tún lọ ń dá wàhálà sílẹ̀ tàbí dúnkòokò mọ́ àwọn òṣìṣẹ́ ìjọba náà, ilé-ẹjọ́ máa gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀lì rẹ̀. Bí Portbale bá kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́ lásìkò ìgbẹ́jọ́ tàbí tí ó pẹ́ kí ó tó dé ilé-ẹjọ́, a máa gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀lì rẹ̀. Ó ní láti bẹ̀rẹ̀ sí í ṣe jẹ́jẹ́ kí ó sì máa ṣe bí ọmọlúwàbí. Onídàájọ́ Òkè ló sọ bẹ́ẹ̀. Onídàájọ́ Òkè ti wá sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 5 oṣù kẹta ọdún 2025 tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé ọjọ́ náà ni wọn yóò tún gbọ́ ẹjọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ṣe ṣáájú, èyí tí wọ́n sún síwájú di ọjọ́ 17 oṣù kẹta ọdún yìí tẹ́lẹ̀. Gbogbo eléyìí ṣẹlẹ̀ ní ilé-ẹjọ́ gíga kan èyí tó fìkàlẹ̀ sí agbègbè Ìsàbọ̀ nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n sì ti gba onídùúró fún gbajúmọ̀ akọrin tàkasúfèé ní Habib Òkìkíọlá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portbale lórí ẹ̀sùn kíkọlù àwọn agbèfọ́ba ilé-iṣẹ́ ààtò ìlú ti ìjọba ìpínlẹ̀ Ògùn láìpẹ́ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́ Portbale lọ sí ilé-ẹjọ́ lówùúrọ̀ ọjọ́bọ̀, ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ amòfin Olúwatóyìn Ọmọmẹ́yìn Ayọ̀délé ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ẹ̀bẹ̀ tí àwọn ọlọ́pàá gbé kalẹ̀ ní iwájú ilé-ẹjọ́ náà ni pé kí adájọ́ má ṣe fún Portbale ní bẹ́ẹ̀lì títí di ìgbà tí wọn yóò fi yanjú ẹjọ́ náà. Amòfin Ayọ̀délé ṣàlàyé síwájú pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti tẹ́wọ́ gba ẹjọ́ náà lọ́wọ́ àwọn ọlọ́pàá, wọ́n sì ti fún un ní bẹ́ẹ̀lì. Àwọn ohun tí wọ́n ń béèrè fún láti gba bẹ́ẹ̀lì rẹ̀ ní mílíọ̀nù 2 náírà àti onídùúró 2. Ilé-ẹjọ́ náà tún ní kò gbọdọ̀ sọ̀rọ̀ lórí ohunkóhun tó jọ mọ́ ẹjọ́ náà lórí ayélujára tàbí ìta gbangba kankan rárá. Ilé-ẹjọ́ gíga náà wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 5 oṣù kẹta ọdún 2025.